Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Friend bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo eré Ili produced by Oyèbádé Adébímpé Adédìméjì. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Eré yìí ó wà educative. Eré yìí kọ́yàn ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Eré yìí báwo mo tẹ̀ ṣe máa sọ, as an inspiration tó fi kọ eré yìí is like true life story. Eré yìí, nínú eré yìí ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré nínú eré yìí. Ẹ máa rí Oyèbádé which is Adébímpé, ẹ máa rí Gabriel Afọláyan, ẹ máa rí Madam Surutu. Oríṣiríṣi àwọn òṣèré lẹ máa rí nínú eré yìí. Ipa wo ni Adébímpé kó nínú eré yìí? Adébímpé kó ipa ìyàwó ilé. Tó jẹ́ pé nínú eré yìí ó jẹ́ celebrity. Nínú eré yìí tó jẹ́ pé àwọn big company wọ́n máa ń invite ẹ̀ láti kó wá jẹ́ face of their brand, face of their company nínú eré yìí. Nínú eré yìí, Adébímpé ó fẹ́ Gabriel Afọláyan nínú eré yìí. As in, nígbà tó marry, agreement òun àti ọkọ ẹ̀ ni pé wọn ò tíì ready láti fẹ́ bímọ. Àmọ́ family ọkọ tó fẹ́ níṣe náà ń disturb ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ pé no, marriage wọn ti pé 2 years, wípé ó gbọ́dọ̀ fún àwọn ní ọmọ, if not wọ́n máa lè kúrò ní ilé. Wàhálà yẹn pọ̀ lọ́tùn lósì fún. Níbi tí wàhálà yẹn ti pọ̀ ni ó ní àwọn company kan tó wá lọ invite ẹ̀ pé wọ́n fẹ́ kó wá speak fún so thing o, which is HPV. Ní àwọn NGO wọ́n fẹ́ kó wá bá wọn sọ̀rọ̀ nípa HPV, kó jẹ́ face of that brand, kó partner pẹ̀lú àwọn. Nígbà tí ó wá lọ, tó wá explain HPV fún, ó lóun gan ò gbọ́ rí, but for the first time kóun náà ṣe test. Àmọ́ nígbà tí ó ṣe àyẹ̀wò HPV yẹn, tó ṣe test ẹ̀, ó rí wípé òun ní àrùn HPV which is papilloma virus ní HPV yẹn. Nínú eré yìí, nígbà tí ó wà nínú ìṣòro yẹn, tó ní àrùn yẹn, disease yẹn, àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n kọ̀ ọ́ sílẹ̀, wọn ò bá ṣe mọ́. Even ọkọ bẹ̀rẹ̀ sí bu wípé ó ti ṣe ṣìnà, cause àrùn yẹn wọ́n máa ń kó through sexual intercourse. Ìbálòpọ̀ ọkùnrin láàárín obìnrin, òun ni wọ́n ti máa ń kó àrùn yẹn. Ipa wo ni Gabriel Afọláyan kó nínú eré yìí? Gabriel Afọláyan kó ipa ọkọ Bímpé nínú eré Ili yìí. Ní ìgbà tí Adébímpé nídìí ọkọ ẹ̀ gangan nínú eré yìí, ìyẹn ò sí ńbẹ̀ fún láti dúró tì. Gbogbo nǹkan tó ń sọ nígbà yẹn ni pé ó ti ṣe ṣìnà, ibẹ̀ ló ti rí àrùn tó kó, cause àrùn yẹn wọ́n ní wọ́n máa ń kó nípa ìbálòpọ̀ ni. Ọkọ dẹ̀ wá sọ fún wípé òun ò ní àrùn yẹn o, cause òun ò mọ ibi tó ti rí àrùn. Ṣùgbọ́n wàhálà yìí pọ̀ fún un, kò sí ọ̀rẹ́, kò sí àwọn tó gbójúlé, tó fọkàn tán, tó fẹ̀yìntì. Gbogbo wọn náà jákulẹ̀ torí pé ó ní challenges díẹ̀. Àmọ́ kò jẹ́ kí ìyẹn weigh ẹ̀ down. Ó lọ, ó ń gba treatment, ẹ wo ibi tó ti kó àwọn èèyàn jọ láti explain fún wọn nípa àrùn yẹn, láti lè prevent ẹ̀, láti fún àwọn tó bá ti ní, láti bọ́n ṣe máa mójútó tó jẹ́ pé kò ní kọjá bó ṣe wà. Fún àwọn tí ò tíì ní, tọ́n ṣe máa prevent ẹ̀, ẹ wo tọ́n ṣe ń lecture wọn. Nínú eré yìí náà lẹ ti máa rí Zainab Bákárì, ó jẹ́ ọ̀rẹ́ Àbẹ̀ní nínú eré which is Adébímpé nínú eré yìí. Àmọ́ ipa wo ni Zainab kó gẹ́gẹ́ bí ọ̀rẹ́? Zainab kó ipa tó jẹ́ pé nígbà tí Àbẹ̀ní ní ìṣòro tó ní àìsàn HPV, ọ̀rẹ́ ẹ̀ kọ̀ ọ́ sílẹ̀ tó jẹ́ pé
even through ọ̀rẹ́ ni everybody fi mọ̀ ní matter yẹn fi cast síta wípé ó ti ní àìsàn HPV tó jẹ́ wípé àwọn companies àwọn tó ń ti pè wípé kó wá jẹ́ face of their company kó wá jẹ́ ambassador gbogbo wọn ló ń withdraw contract wọn kúrò lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé everything wá turn upside down fún. Ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Nínú eré yìí ẹ máa rí a lot of things. Àìmọye obìnrin náà tí ò mọ̀ nípa HPV like me now nínú eré tí mo wò yìí náà ni mo ti mọ̀ kan tó ń pè ní HPV. Eré yìí ó wà educative gan tó jẹ́ pé it's not fíìmù tó jẹ́ pé èèyàn kan máa wò tí ò ní rí kankan kọ́ nínú ẹ̀. Ó máa rí a lot láti kọ́ nínú eré yìí. Bí mo ṣe ń sọ lọ, nígbà tí Àbẹ̀ní ṣe gbogbo testing gbogbo care tó yẹ kó ṣe at the end of the day àìsàn yẹn ó disappear ó lọ. So ipa wo wá ni àwọn ẹbí ọkọ wa padà kó nígbà tí ó ń face gbogbo challenges yìí. Àwọn ẹbí ọkọ wọ́n lè dànù wípé kó má kó àìsàn bá ọmọ àwọn. Meanwhile ara ọmọ wọn náà ló ti kó àìsàn tó jẹ́ pé àìsàn yẹn ọkùnrin ò mọ̀ pé òun máa ní but ara obìnrin ló ti máa ń show wípé èèyàn ní àìsàn yẹn. Ẹ wo ibi tó ti lọ tó ti bínú kẹ́rù kúrò nílé tó ti lọ bá bàbá ẹ̀ tí bàbá ẹ̀ ti bá sọ̀rọ̀ pé o ní láti take it easy o ní láti padà sọ́dọ̀ ọkọ ẹ̀. Ẹ wo ibi tí bàbá ti ń try láti settle matter fún òun àti ọkọ ẹ̀ pé ó ní láti padà sílé ọkọ o pé kó má lọ dálé mọ̀ṣú kalẹ̀ o. Ní ẹ tún wo ìgbà tí ọkọ tó wá padà wá bẹ̀rẹ̀ pé òun ti realize mistake òun pé nǹkan tóun ṣe fún wípé kò dáa. Ẹ wo ìgbà tí wọ́n parí gbogbo wàhálà ọ̀rọ̀ kò bímọ kò lóyún àti ọ̀rọ̀ HPV everything tó die down. At the end of the day Ọlọ́run wá ṣe ìyanu wá lóyún. Ẹ wo ìgbà tó sọ fọ́kọ ẹ̀ wípé ó ti lóyún ẹ wo tí náà ṣe ń jubilate. Ẹ wo ìgbà tí àwọn ìyá ọkọ àtẹ̀gbọ́n ọkọ tó jẹ́ pé wọ́n ti frustrate life ẹ̀ nígbà tí ó lóyún ọ̀tún ṣe wá ń pamper ẹ̀ nínú oyún pé ìyàwó wa kìíní kan ẹ mọ àwọn ìyá ọkọ yẹn náà ẹ mọ àwọn ọ̀rọ̀ tó máa sọ so ẹ wo ibi tó ti ń pamper ẹ̀ tó ti ń ṣe everything. So at the end ẹ wo ibi tí ó ti bímọ tó ti bímọ tó jẹ́ pé everything wá lọ ní àlàáfíà. Ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Fẹ́ẹ̀ tẹ́ bá ti wò mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Ẹ̀yin fans Adébímpé ẹ̀yin fans Lateef ẹ̀yin fans Gabriel Afọláyan ẹ̀yin fans Madam Suratu ẹ̀yin fans Zainab Bakare ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. I can bet it with everything. Ẹ máa rí a lot of things láti kọ́ nínú eré yìí. Ẹ̀yin fans mi ẹ̀yin tí Adébímpé mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. But fẹ́ tẹ́ bá come across channel mi for the first time ẹ jọ̀ọ́ bá mi subscribe ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi comment. Thank you guys. See you guys in my next video. Bye.